Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tí Ọlọ́run fi fún wa láti bá ẹ̀yin ọmọ Ọlọ́run sọ̀rọ̀ nílé lénìí. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run tó ń gbọ́ àdúrà gbé yín ga torí pé ẹ yí padà. Ẹ̀yin lánàá lénìí títí láé Ọlọ́run gba ọpẹ́ wa. Ògo ni forúkọ Ọlọ́run. A lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa bá wa sọ̀rọ̀. Gbogbo etí tó máa gbọ́rọ̀ yìí, ọ̀rọ̀ yìí yẹ kó nítumọ̀ láyé wa. Ògo ni forúkọ Ọlọ́run. Nígbà táwọn ohun wa sì dàdúró ká yín ọ. Gbogbo ojú tí ó mọ̀ wò wá nílé lórúkọ Jésù ọ̀rọ̀ náà ò ní dá wa lẹ́bi. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí torí pé ó fún wa ní oore ọ̀fẹ́ láti bá ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ wà lé sọ̀rọ̀ lówùúrọ̀ yìí. Èyí tẹ́ ẹ ní oore ọ̀fẹ́ láti lọ sílé ìjọsìn. Orúkọ tèmi ni Pastor Noah Adeorike láti CAC God is Able Chapel tó wà ní number 2B Anoluwapo Street, Ọbáwọlẹ̀, Ìjú nílùú Èkó níbí báyìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Olúwa fún wa ní program kan láti mọ̀ ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún. Òun náà là ń sọ̀rọ̀ lé lórí láti bí nǹkan bí oṣù kan sẹ́yìn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Òun náà là á tún tẹ̀síwájú láti sọ̀rọ̀ lé lórí lénìí tá a pè ní dá wọn dúró kan tó dá ọ dúró. Lórúkọ Jésù gbogbo ojú tó wò mí lé a ò ní rí ọ dá dúró. Gbogbo ipá Sátánì láti dá ọ dúró lọ́nà ìṣerere lórúkọ Jésù kò ní ṣeé ṣe. Tó bá lé níyàn tá a ti yàn tì ọ́, èṣù bí ènìyàn, ènìyàn bí èṣù tó nílérí Ọlọ́run ní sẹ́mọ́ lára lọ́dún yìí lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run á gbá wọn dànù. Yóò sì dára fún wa, ọkàn wa ó balẹ̀, a ó yìn Ọlọ́run, a ó sì ra àánú gbà. Bẹ́ẹ̀ ni ó ṣe rí o, Jésù Olúwa wa. Mo ti sọ fún wa bí Sátánì ṣe dá Ádámù dúró ohun àtífà nínú ọgbà Édẹ́nì. Mo ti sọ fún wa àwọn ìgbésẹ̀ tá a lè gbé nígbà tí ogun bá ja ènìyàn. Bákan náà léni nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ó tí mo fẹ́ bá wa sọ ni báwo ni a ṣe lè dá dáni dúró. Ẹni tó fẹ́ dáyàn dúró yẹn, báwo la ṣe lè dáhùn fúnra ẹ̀ gan dúró. Mo fẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run tó wò mí nílé ká àkọ́kọ́ mọ̀ ṣáájú wípé ọ̀tá àkọ́kọ́ tá àkọ́kọ́ ní jùlọ ò ní Sátánì. Lórúkọ Jésù, Sátánì ò dẹ̀ ní borí wa. Gbogbo ìgbìyànjú Sátánì lórí wa òfo ló máa já sí. Torí pé inú ẹ̀ ò dùn láti mọ̀ rí pé ènìyàn ń ṣe rere lójú Ọlọ́run. Inú ẹ̀ ò dùn nígbà tó bá rí ènìyàn tó ṣèfẹ́ Ọlọ́run. Àti ṣèfẹ́ Ọlọ́run kò ní ní ọ lára. Wọ́n tó wò mí nílé yìí lórúkọ Jésù àti ṣe ìfẹ́ Ọlọ́run kò ní nira fún ọ. Yóò sì dára fún ọ. Ọ̀nà àkọ́kọ́ láti lè dá adánidúró dúró ó ní wípé èmi àtẹ̀yin láti pinnu láti tẹ̀lé Ọlọ́run. Lọ́dún 2017 yìí gbogbo ẹni bá pinnu ní tòótọ́ láti tẹ̀lé èrè wà mẹ́ o. Ẹni bá pinnu láti tẹ̀lé Ọlọ́run ó ní dandan kó jèrè. Inú ìwé Joshua orí kìíní yẹn Mósè sọ fún Joshua wípé bá Ọlọ́run rìn, rántí bí Ọlọ́run ṣe bá àwọn baba ńlá rẹ̀ rìn, rántí bó ṣe bá èmi fúnra mi rìn, bí wọn náà bá bá rìn á bá ọ rìn. Ara nínú Olúwa bàbá lè pinnu láti tẹ̀lé Ọlọ́run nínú gbogbo ọkàn wa léni. Ǹjẹ́ mọ̀ wípé adánidúró ò ní lágbára lé wa lórí. Ǹjẹ́ mọ̀ pé ipá ọ̀tá ò ní ká wa. Gbọ́ bí wọn náà ṣe pinnu láti tẹ̀lé Ọlọ́run léni yìí lórúkọ Jésù adánidúró ò ní rí ọ dá dúró. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, adánidúró ò ní rí ọ dá dúró. Ìpinnu kejì, a ní láti pinnu láti kọ ẹ̀ṣẹ̀ ọwọ́ wa sílẹ̀. Pinnu láti sá fún ẹ̀ṣẹ̀. Gbogbo ẹni bá ti pinnu láti sá fún ẹ̀ṣẹ̀, adánidúró ò ní rí nǹkan kan kà sí lẹ́sẹ̀. Ẹ wo Bíbélì jẹ́ kó yé wa nínú ìwé Róòmù yẹn, a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó oore ọ̀fẹ́ ó mọ̀ pọ̀ sí ká mọ̀ rí. Bí ọ̀tá bá rí ẹ̀ṣẹ̀ sí wa lọ́wọ́, tó bá rí àwọn ohun tó burú kà sí wa lọ́rùn, ó di dandan kan wọlé sí wa lára. Gbọ́ ojú tó wò mí lé lónìí, ọ̀tá ò ní wọlé sí ọ lára. Bó bá níbi tọ́ta ti wọlé sí ọ lára lórúkọ Jésù Ọlọ́run á tú ọ sílẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ á láyọ̀, ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀, wàá rà àánú gbà, yóò sì dára fún ọ. Ọ̀nà mìíràn tá a tún lè fi dáadáa ní dúró. Ọ̀nà kẹta, ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ní tòótọ́.
gbogbo ọ̀nà ni Sátánì wá láti dá Ábúráhámù dúró ṣùgbọ́n kò rí Ábúráhámù dá dúró torí pé Ábúráhámù ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ ìkíní yẹn ó jẹ́ kó yé wa pé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá à ń retí, ìjẹ́rìísí ohun tá à ti rí. Ará nínú Olúwa, ta ló sọ fún ọ pé kò lè dáa fún wọn náà mọ́? Ta ló sọ fún ọ pé ò lè ṣègbéyàwó yẹn? Ta ló sọ fún ọ pé ò ní rọ́mọ bí? Oyún tó ti ní tó ti pẹ́ yẹn, ta ló lòun ò ní bí? Gbọ́ ilé tó ń kọ́ lọ yẹn, lọ dá dúró yẹn, ta ló sọ pé ò ní parí ẹ̀? Mo pa láṣẹ bí wòlíì Olúwa lówùúrọ̀ yìí. Gbọ́ oore ọ̀fẹ́ láti ṣe àṣeyọrí táyé dá dúró mọ́ ọ lọ́wọ́ yẹn lórúkọ Jésù, ó yá rí oore ọ̀fẹ́ yẹn gbà. Ìgbàgbọ́, a ní láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé agbára rẹ̀ lè dáadáa ní dúró. Gbogbo ipá ni Sátánì sà lọ́run. Ó fẹ́ Bíbélì sọ pé ó fẹ́ gbé ìtẹ́ rẹ̀ ga ju ti Ọlọ́run lọ láìmọ̀ wípé Ọlọ́run jẹ́ alágbára jùlọ. Tá a bá nígbàgbọ́ nínú Ọlọ́run alágbára jùlọ yẹn, òun tó dá Sátánì dúró, ó lè dá ènìyàn bí ọ̀tá dúró, ó lè dá ẹnikẹ́ni tó bá fẹ́ dá wa dúró, ó lè dá wọn dúró. Gbọ́ lórúkọ Jésù Olúwa, ẹni bá lò máa dá ọ dúró lọ́dún yìí láti rọ́nà àbáyọ, Ọlọ́run máa dá dúró. Ìkẹrin, gbogbo ẹni bá fẹ́ bọ́ lọ́wọ́ agbára dáni dúró, ó gbọ́dọ̀ jẹ́ni tó ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu nígbà gbogbo. You must obey the voice of God and the word of God always. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́rọ̀ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n mélòó ló wà lámú wá sí ìṣe. Ẹ wo Sámsónì, Bíbélì jẹ́ kó yé wa pé Sámsónì a ti sọ fún láti bẹ̀rẹ̀ pé o ò gbọ́dọ̀ mọtí, o ò gbọ́dọ̀ ṣàgbèrè, o ò gbọ́dọ̀ jẹ́ kí abẹ́ kan orí ẹ̀. Bẹ́ẹ̀ o ò gbọ́dọ̀ fẹ́ obìnrin àjèjì, o mọtí, o ṣàgbèrè. Síbẹ̀ ọjọ́ tó nasẹ̀ sí ilẹ̀ àjèjì ni wàhálà dé bá. Lórúkọ Jésù, ojú tó wò mí lé wàhálà ò ní dé bá yìí. Ẹ jẹ́ ká làkàkà láti gbọ́ràn nínú ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, nínú ìgbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, nínú ẹ̀ ni ọwọ́ wa ti lè ká ipá àtagbára dáni dúró. Torí pé ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń bẹ lẹ́nu ẹ̀ ní tòótọ́ tó dẹ̀ gbọ́ràn sí, tó bá ti sọ, àwọn adánidúró máa ṣubú. Lórúkọ Jésù, wàá borí adánidúró. Ẹyọ kan tó kù tí mo tún fẹ́ fi kún, òun náà ni àdúrà gbígbà ìgbà gbogbo. A gbọ́dọ̀ jẹ́ni tó gbàdúrà gan gidi. Ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ ìkíní yẹn, ó fi yé wa pé a gbọ́dọ̀ mọ gbàdúrà láì sinmi láì sàárẹ̀. Onídàájọ́ yẹn ó ní bóun ò tiẹ̀ bẹ̀rù Ọlọ́run, bóun ò bẹ̀rù ènìyàn. Ṣùgbọ́n nítorí àwọn ìyẹnu arábìnrin yìí, ó lò máa dà lóhùn. Mọ́mì, ẹ mọ̀ jádùúrà yẹn oṣù yìí. Ẹ ti gbà, ó dàbí ẹni pé kò gbà. Ó gbà, ó kàn kù díẹ̀ kó rí ìfarahàn rẹ̀ nípa tara ni. Àǹtí, ó sọ̀rọ̀ ètí nù. Adánidúró yẹn ò lè rí ọ̀dá dúró lọ́dún yìí. Bísínẹ́sì tiẹ̀ náà fẹ́ dàrú, gbàgbé ẹ̀, wọ́n lè dàrú mọ́ torí pé ó ti jẹ́ ti Ọlọ́run. Wọ́n lórí àìsàn yẹn ni wọ́n máa kú sí. Irọ́ ni, olùwòsàn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ẹni kó gbọ́ràn sí lẹ́nu. Ṣèfẹ́rẹ̀ nínú ohun gbogbo, wàá dẹ̀ rí pé wọ́n lè rí ọ̀dá dúró. Ẹni bá lọ́rọ̀ Ọlọ́run nínú, wọ́n ń dá dúró. Ẹni bá ní ọ̀rọ̀ Ọlọ́run nínú, ogun òkùnkùn kì í borí ẹ̀. Wọn kì í ya ipá tiẹ̀ kúrò lọ́rùn rere. Lórúkọ Jésù, ipá tiẹ̀ ò ní yà kúrò lọ́rùn rere. Gbọ́, mo pa láṣẹ sínú ayé gbogbo ojú tó wò mí yìí. Gbogbo ìnira tó ń là kọjá bí ìnira ìdádúró lónìí lórúkọ Jésù ò ní gbúrò rẹ̀ mọ́. Gbogbo àṣẹ ìdádúró nínú àjò rẹ, Ọlọ́run máa gbá wọn wọlẹ̀, yóò sì dára fún ọ. Ọkàn rẹ ó balẹ̀, wàá rà àánú gbà, wàá dẹ̀ ṣe rere. Ògo ni forúkọ Ọlọ́run, Jésù Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Prophet Noah Adeorike láti ìjọ CAC God is Able Chapel tó wà ní number 2B Àánú Olúwapọ̀ Street, Ọbáwọlẹ̀ Ìjú, nílùú Èkó ní bíbá yìí. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, prógráàmù yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wednesday 9, Saturday 9, dá wọn dúró kán tó dá ọ dúró. Ẹ jẹ́ ká jọ darapọ̀, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí, ọ̀rọ̀ ìjọ kọ́ lélẹ́yìí. Ẹ jẹ́ àjọ gbàdúrà níbẹ̀rẹ̀ ọdún, ayé wọn lójútùú. Lórúkọ Jésù, ayé rẹ̀ máa lójútùú. Gbogbo ọjọ́ Sunday, a máa bẹ̀rẹ̀ ìsìn ní aago 7 sí 11. Gbìyànjú kó wà ń bẹ̀. Ẹ jẹ́ ká jọ gbàdúrà, ká dẹ̀jọ déjọba ọ̀run.
lórúkọ Jésù ò ní sọ ìjọba Ọlọ́run nù yóò sì dára fún ọ ọkàn rẹ á balẹ̀ wàá rà àánú gbà wàá dẹ̀ ṣe rere ẹ lè pè mí sórí aago yìí 080-350-37841 080-350-37841 ẹ tún lè wo ẹ̀rọ ayélujára wa máa pè ní www.cacgodisablechapel.org wàá ní gbogbo program wa níbẹ̀ lórúkọ Jésù bí o ṣe ń gbọ́ ti Ọlọ́run adánidúró kò ní dá ọ dúró mọ́ lọ kó lọ ṣe rere.